lórí péèjì lórí platform kan wọ́n ń pe platform yẹn ní politics today Kwara ń bẹ̀ ni wọ́n ti dá a kalẹ̀ èmi ò mẹ́ni tó àdì mi mọ́ wọ́n àdì mi mo sì ń wò ń ṣi ń wò ń kà á torí èmi dá sọ̀rọ̀ èmi ṣe politician àmọ́ kò sí nǹkan tí wọ́n ń sọ tí wọ́n ń lọ bí politics tí wọ́n ń jù síbẹ̀ tẹ́mi rí gẹ́gẹ́ bí olóye èmi ò mọ èyí tí ó lè wúlò fún èmi inú tí wọ́n ń jù ú bẹ̀ èmi sì bá wọn dá sí politics kódà àwọn míì tí wọ́n dá kíní kan lẹ̀ Islamic kíní kan kíní ọmọ Ìlọrin náà lẹ́ni tó dálẹ̀ ayé labẹ́ gan wọ́n fi mí sí ó bá pè mí òun fi mí sínú kíní mo ní alhamdulilayi ó ṣe àmì mi ò ráyè láti máa contribute mo wà ń bẹ̀ èmi á máa wò wọ́n so eléyìí náà tó ṣe tó nà báha tó ṣe ntìbáwù mi ni irọ́ tírú ẹni bẹ́ẹ̀ ń pa mi fẹ́ mọ̀rú ẹni tó jẹ́ but màá lè sọ ọ́ sí gbangba bá mi kà á. anakumullah àṣìṣe gbáà ni Alfa Habibu ń ṣe ó sì yẹ kí àwọn ènìyàn ọlọ́pọlọ tètè pe àkíyèsí wọn sí ọ̀rọ̀ yìí ìfi ẹnu àbùkù kan ilẹ̀ Yorùbá. àwọn kan àbùkù ọmọ fi kan ẹnu ilẹ̀ Yorùbá. ọlọ́pọlọ wo ni àwọn ọlọ́pọlọ tó ń pè yẹn ọpọlọ tiẹ̀ ló kéré sí nǹkan tí mò ń sọ. sọkọ̀ wá lè sọ gbogbo èèyàn sí lẹ́vù ọpọlọ tiẹ̀. so lójú ẹ̀ àṣìṣe ni mò ń ṣe èèyàn ò kàn mí bí wọ́n ṣe rí sí nìyẹn perspective tí wọ́n fi ń wò ó nìyẹn èmi tí mo mọ nǹkan tí mò ń ṣe èmi tí mo mọ bí tí mo ń lọ èmi tí mo mọ responsibility tí mo gbé dání gẹ́gẹ́ bí aṣáájú kan abẹni tó ń sọ̀rọ̀ tí mẹ̀sọ̀líyà sọ̀rọ̀ ìbá àwọn èèyàn sọ̀rọ̀ lórí mímbàrí ni o àbí láyé báyìí àbí ní anywhere tí wọ́n á pé wá ṣe wá sí ṣé wá sí ẹ̀ta dáadáa ẹ̀rà dáadáa ẹ̀ ṣàlùwàlá tani ò máa lu aláṣẹ. bí wọ́n ṣe ń wẹ̀ jẹ́nẹ́bà ṣé èyí ń lọ ọ̀rọ̀ tó kan mùsùlùmí láyé wọn àmọ́ bá ṣe ń wẹ̀ jẹ́nẹ́bà ẹ̀kú bọ́ òhò sórí social media kó máa wẹ̀ kan rí ọ. iṣẹ́ àwọn alásàlátù lèyìn ò ní nǹkan tásàlátù kọ́kọ́ wà fún nìyẹn nígbà táwọn àsàlátù bẹ̀rẹ̀ kó tó di gbogbo èyí tó bẹ̀rẹ̀ kó tó di gbogbo kan níjọ́ Jímọ̀ níjọ́ àlàmísì gbogbo àwọn ìyá ẹ̀ wọ́n kó wọn jọ wọ́n fi wọ́n ṣe àsàlátù ibẹ̀ wọ́n ti kọ́ wọn nírun wọ́n kọ́ wọn ní àlùwàlá wọ́n kọ́ wọn ní wíwẹ̀ wọ́n ìtàsàlátù kọ́kọ́ dúró fún nìyẹn. ẹ̀rí bẹ́ẹ̀ ńlọrin lágége iná àwọn ará Ìlọrin tó wà ń bí gbogbo ilé mọ́ṣáláṣí tó wà ní ti jẹ́ tèmi ó dára ní jẹ́ tèmi ó dára pápá òkú ń bẹ̀ Àlàmísì gbogbo àwọn ìyá yẹn gbogbo wọn ni wọ́n máa ń wà ń bẹ̀. so wọ́n kọ́ wọn lásàlátù iṣẹ́ tásàlátù wà fún yẹn so ńgbà tásàlátù wà bẹ́ẹ̀ tásàlátù bá dàgbà débi tó tún dàgbà dé yìí ó yẹ kí wọ́n yan àwọn tí wọ́n máa ń pa nǹkan yẹn kí wọ́n kọ́ntínú fẹ́ni tí kì í ṣe pé ẹ̀ṣẹ̀ àsàlátù di
ẹni tí ò kírun látijọ́ Sunday látijọ́ Monday títí di Sátidé àsàlátúdé yóò kàn wọṣọ yóò gbàbẹ lọ pé èyí tó dà lóde òní nù ni. ẹ̀yà nìṣó. ìfi ẹnu àbùkù kan ilẹ̀ Yorùbá àti ohun tí Yorùbá gbàgbọ́ burú jáì. kí ni Yorùbá gbàgbọ́ wọn gbà fá gbọ́. ìmọ̀ nífá. àṣẹ ń gbọ́ ìmọ̀ nífá. ó máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lónìí. kó bá wa sọ̀rọ̀ kó sọ bí tí kó sọ àwọn tí wọ́n ń ṣe àwọn tó ń dà lúrú kó tọ́ka wọn. kó bá wa sọ̀rọ̀ bí wọn náà ló sì ń bá sọ̀rọ̀ ni tí máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ bọ́ta. sòṣè Ifá ló sọ pé èyí tó kàn fún Yorùbá ni pé ẹ pín o. ṣé Ifá yẹn ló sọ pé nǹkan tó kàn fún yín ni pé ẹ jagun o. sọ̀rọ̀ ọbẹ̀ sọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ kí n ká lọ bẹ̀yìn odidi ọ̀nà kan ni tí a ṣe pé tí àwọn bá gbé subject topic yẹn kalẹ̀ odidi nǹkan tí yẹn fẹ́ treat ni lọ́tọ̀ tí ò ń ṣe kínní mímọ̀ sí ni wọ́n fi treat yẹ. gbàgbé yẹn. ṣé wàá Adam Abdullahi lè lórí tí ó jẹ́ bàbá àlùfáà kò jẹ́ fẹnu àbùkù kan ilẹ̀ Yorùbá. ṣé bàbá mi wá gbà fún Fá. radiyallahu anhu. ṣé Ifá tí mo fẹnu kàn tí mo ní Ifá ò mọ geography yẹn bàbá mi sọ yìí pé Ifá mọ geography àbó sọ yìí pé òkè ẹ máa dá Fá o. mọ bàbá tó bí mi ṣe é nìsín bàbá mi yìí sì tẹfẹ kì í tafá kò kì í ṣe àfàlẹ Yorùbá tí wọ́n máa ń ṣẹfá. Allahu Akbar. orúkọ Ọlọ́run ni wọ́n dúró lé lórí orúkọ Ọlọ́run ni wọ́n pè ní àwọn bàbá tó bí mi ó ní nákàlí rẹpẹtẹ ní tí ẹ ṣe nǹkan tí wọ́n fi ń ṣe kí ni. radiyallahu anhum. radiyallahu anhum. bàbá kékeré sì kú ń bẹ̀ tẹ́tẹ́tẹ́ lọ bí wọ́n léèrè. ṣé abidahullah. so ìbẹ lọ́hùn àti gbogbo nǹkan ni wọ́n fi dúró nítorí gbogbo àwọn Yorùbá àti àwọn aláwọ̀ yìí náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe fìtínà pẹ̀lú wọn kí ló gbé bàbá dúró. Allah. orúkọ Ọlọ́run ni alukurani ni. Allahu Akbar. talẹ́ni tó ń bá yín kẹgbẹ́ nù fáyẹn tẹ́ ẹ̀ ní bàtì ẹ̀ jẹ́gbẹ̀yìn. Allahu Akbar. ẹni bá sì ti mú nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run kò lè látúbọ̀ tán. Allahu Akbar. èyí tó dájú nìyẹn.